A kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi, a kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí, a kí ẹ̀yin ìyá wa, a kí bàbá, a kí ẹ̀gbọ́n, a kí àbúrò, a kí wa wípé ọdẹ ó dábí. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Zabby Talk Show, ayé ọpẹ́ yọ, ṣó yọ lọ́dọ̀ ti yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ á máa yọ fún wa, lórí ọmọ, lórí ọkọ, lórí gbogbo ìdáwọ́lé wa lágbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ á máa yọ. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní, wípé kí a ṣe àgbéyẹ̀wò ẹ̀. A máa jẹ́ kó bó ṣe ń lọ. Báyìí kọ́ ló ṣe máa rí lọ, báyìí kọ́ ni ó máa rí lọ. Gbogbo ìṣòro tí wọn ò bí wa mọ́, àwọn ọmọ Yorùbá. Gbogbo ìṣòro tí wọn ò dá mọ́ wa o. Lórúkọ Elédùmarè, mo fọwọ́ sọ̀yà pé báyìí kọ́ ni ó máa rí lọ. Bóyá máa rí lọ kọ́ lélẹ̀, torí pé kí ni, ewu ń bẹ lóko lóńgẹ́. Lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Ilé ò ṣe é gbé, ọ̀nà ò ṣe é gbé, òun ni gbogbo eléyìí. Kó tiẹ̀ tó di pé mo bọ́ sórí ètò yìí, mo gbọ́ audio kan, ara mi bù máa ṣọ. Ó dùn mí wípé mi ò ṣe, báwo ni màá ṣe pé, mi ò prepare fún. Àá lò ní ọjọ́ mi ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa pín ètò wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa tẹ like, a dúpẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi comment sílẹ̀ náà, a mọ̀ ọ́ lóore o. Ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa náà, a kí yín wípé ẹ káàbọ̀ sí orí ètò wa. Níbi tí a ti dúró wípé ìran Yorùbá, ikú wa ti di àjọkú, àwẹ̀ wa ti di àjọgbà. Ìyà tó ń jẹ wá yìí, eléyìí pọ̀, ó pọ̀ púpọ̀. Torí pé kí ni, wọ́n nílé ni àbọ̀sími oko, kò rí bẹ́ẹ̀ mọ́. Gbogbo àwọn tó wà nílé gan, ìgbà tó bá jẹ́ pé wọ́n bá nílé làbọ̀sími oko, tí ò bá tiẹ̀ wá sílé rárá mọ́ ńkọ́, ibo ló fẹ́ bọ́ sími oko sí? Òun ni gbogbo ìgbésẹ̀ tí àwa ń gbé yìí, wípé wọ́n ti jẹ ìlú yìí, wọ́n ti jẹ́run, ó ti kọjá bá ṣe rò. Mo dẹ̀ mọ̀ pé ní agbára lọ́wọ́ Ọlọ́run, àìmápanumọ́ wa pẹ̀lú ìgbésẹ̀ wa, torí pé kí ni, nǹkan kan dá mi lójú wípé àwọn nǹkan kan wà tó jẹ́ pé Ọlọ́run ò ní bọ́lẹ̀ láti wá ṣe. Àwa èèyàn náà, àwa la máa tiraka, àwa la máa gbìyànjú, tọ́lọ́run máa wá kún wa lọ́wọ́. Ìgbàgbọ́ tèmi nìyẹn. Tẹ́mi bá lémi ò ṣe mọ́, tẹ́yin bá lẹ́yin ò ṣe mọ́, tó bá tiẹ̀ wá jẹ́ pé Ọlọ́run á sọ pé òun gbé bóun ṣe fẹ́ ṣe dé, everybody wá fold ọwọ́, miracle yẹn ò lè ṣẹlẹ̀. Ó wá lè jẹ́ pé bóyá àwọn díẹ̀ ló wá kù ńbẹ̀ o, àwọn púpọ̀ ò sí ńbẹ̀ o, but still yes, a ṣì need èèyàn. Irú àwọn èèyàn wo la need ni wípé àwọn èèyàn tó nígbàgbọ́ wípé àní lóòótọ́ àti òdodo sẹ́ẹ̀, kò sí ọ̀nà níbi tí tá a dorí kọ yìí. Nàìjíríà máa da, ọmọ wa ló wà ńbẹ̀, òun ló wà ńlẹ̀ yìí, òun ló hàn sí gbogbo wa wípé plan work ni gbogbo ẹ̀. Wọ́n yìí ń ṣiṣẹ́ fún òyìnbó, àwọn tó ń kó wa sìn, àwọn èèyàn wa. Bóyá eléyìí náà máa fi sọ pé ègún gan wà ńlẹ̀, wípé nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá 5,000 years ago, tó ń kó wa lẹ́rú 10,000 years ago, ó yìí ń ṣẹlẹ̀ títí di èní eléyìí. Ìbànújẹ́ ńlá ni. Kí la fẹ́ ṣe? A máa tiraka, a máa gbìyànjú náà ni. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á dé gbìyànjú èmi àti yín ládé. Mo kí wa pé ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ bá wa máa share ètò náà. Èyí tó bá jẹ́ nígbà àkọ́kọ́, àwọn èyí tá bá kọ́kọ́ gbé wá, preamble la fi máa ń ṣe, a máa fi máa ń ṣe warm up ni. Ẹ bá wa wò ó tán, ẹ máa rí kí ni point, ibo ni èwo la fẹ́ gbé yẹ̀wò gangan ńbẹ̀. Kó má dàbí pé bóyá ẹyọ kan ṣo péré òun la sọ̀rọ̀ lé lórí, òun la kọ́kọ́ máa gbé àwọn bíi méjì, ẹyọ kan méjì wá kó tó di pé a lọ sí ibi tá a fẹ́ dojúkọ gangan. Ẹ má bínú, mi ò ní gbà wá lákòókò bó ṣe lè hùn kó mọ. Ó jẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ charity wa, bóyá nílé ni, nílùú òyìnbó ni. Mo ní àwọn ìyá wa náà tó ń bá wa darapọ̀ mọ́ nílé. God bless you ma, God bless you sir. Ẹ̀yin tí ẹ jẹ́ nílé ẹ̀kọ́ náà, lágbára lọ́wọ́ Ọlọ́run, àrọ́mọdọ́mọ wa wọn ò ní gbégbá bára. Ẹ jẹ́ ká jọ ṣe, ọwọ́ kan ò gbẹ́rù dórí. Pẹ̀lú gbogbo ẹ ṣe ń lọ yìí, a dúpẹ́. Gbogbo àwọn èyí tá a ṣe náà, à ń kó wọn papọ̀ ni. Sọ́jà tó bá tó gbà tó máa lò wọ́n as a video, gẹ́gẹ́ bí àwọn èyí tá a fi ń ṣe polówó. Àwọn èyí tá a ti lò, tá a ti ṣe tẹ́lẹ̀ náà nìyẹn.
a tún mú wọn, a tún kó wọn papọ̀, a lè tún fi máa wọ̀n wá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo àdúrà tí àwọn tán tiẹ̀ mọ̀ wá rí, tán ń jẹ nínú ìlágùn wa, tán ń ṣe lẹ́yìn wa àti ní ojú tán fi ránṣẹ́ sí wa wípé ẹ ṣé a mọ̀ ọ́ lóore. Mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run sẹ́, àrọ́mọdọ́mọ wa ní gbígba bára. Ibi tá fọkàn re sí, tá fọkàn re sí, a bóore pàdé ńbẹ̀. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ibi tán dè wá mọ́, Ọlọ́run tó láyé tó lọ́run á tú wa sílẹ̀. Mo kí gbogbo Mùsùlùmí pé Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bẹ́ẹ̀ náà ni mo kí Kristẹni wípé God bless you ma, God bless you sir. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi àti ẹ̀yin ẹlẹgbẹ́ wa, mo kí yín wípé a kú bójú ọjọ́ ṣe rí. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo oníṣẹ̀ṣe náà wípé àágbó àátọ́ ní agbára ní ọwọ́ Ọlọ́run. Now ẹ jẹ́ ká bọ́ sí ojú agbami ètò so that mi ò ní lè gbà wá ní àkókò bọ̀. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré lọ ṣe cup of tea gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. God bless you. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa. La fi ń sọpẹ́ fọlọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn. Tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́. Lórí ìkànnì Zabi Life Saver Foundation, àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. Tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn, ẹ̀yà, èdè àti àwọ̀ṣe rárá. Sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation. Táwọn fúnni níṣẹ́, gbalẹ̀ fúnni lóúnjẹ. Tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ. Lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́. Táwọn olóyìnbó ń pè ní correctional center. Lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn. Àánú á ṣe wá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn. Àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san. Léyìí tágbára wa nìkan ò lè ká. Gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i. Ló jẹ́ àmọ̀ lógun fún gbogbo ẹ̀yin eléyinjú àánú jákèjádò àgbáyé. Wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i. Ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. Ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé. Number 6 Bremer Street, Sabo, Ṣàgámù, Ògùn State. Tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabi Life Saver Foundation account. Níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i, lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. Bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabi Life Saver Foundation. Àánú ló jẹ wá lógún. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa wípé a kò bójú ọjọ́ ṣe rí. Now, ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Ṣáárí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì kò mọ̀ọ́mọ̀ láti ṣẹlẹ̀ o. Kò ń ṣe wípé mistake tàbí mọ̀ gbogbo plan work wọn ni. Ṣé mọ̀ wípé nígbà tí Buhari bó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn, tó ń pààyàn, ẹ̀jẹ̀ ń ta sílẹ̀ lójoojúmọ́, bọ́n ṣe ń pa kúkúrú náà ń pa gúngùn. Eléyìí pọ̀. Àwọn ọmọ Yorùbá, àwọn kan ń pe ṣe Sunday Igboho ń sìn, àwọn kan ń pe ọmọ Nàìjíríà. Ẹ̀dẹ̀lẹ̀ ti rẹ́dì, ẹ̀ tí ì rẹ́dì. Torí pé kí ni, tá bá rẹ́dì, Ìgbòho gan máa mọ̀ wípé yes, àwọn ọmọ Yorùbá ti rẹ́dì. Wípé lóòótọ́ ni ẹ ti rẹ́dì. Kò níyè tó jẹ́ wípé ìdajì nínú wa gan ó ti bó lóṣèlú lọ ńsìn. Ìdajì nínú wa àwọn tún believe wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Irọ́ ni, wọ́n lọ kó wa lọ sọ́dọ̀ olóṣèlú ni. Báwo la fẹ́ ṣe? Wọ́n rọra, wọ́n calm down. Wọ́n wo target wọn. How many months ló máa lò lórí oyè kó tó di pọ́n bẹ̀rẹ̀? Plan work ní gbogbo kíní. Now, kó tó di pé a wọnú agbami ètò, ẹ jẹ́ ká wo nǹkan tí arákùnrin fídíò tó lọ ṣe. Ẹ jẹ́ ká jọ fojú wò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí, ẹ bá wa like, ẹ bá wa fi comment sílẹ̀. Bó bá ṣe rí lọ́dọ̀ titi yín náà,
àní ṣì wí, ẹ̀yin náà ní ṣì wá gbọ́. Ṣẹ mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ gbọ́. Èyí tó bá kù díẹ̀ káàtó ńbẹ̀, ẹ bá wa ṣàmójúkúrò. Ẹ ṣé gan ni, God bless you. Now, you understand, for you people to eat. All right, still in Bogos, where those people, Bokos, were in Jos, where those people came to attack those poor people. If you remember the video again, where they were pulling a child from behind his dead mother and his dead folks, you understand? So this is where it happened. Now, let me tell you what's funny. Bring the camera down. This is tin. This is tin. These are minerals. Look at it on the ground. These are minerals. So it is pretty obvious. See them, come. It is pretty obvious that these people are being killed because of the richness of their land. Can you imagine? They had to burn down the place. Come. See, start from here. They had to burn down the place. See these houses? Everything burnt down. We came into this village. There's literally nobody in the village. Like, literally nobody. They had to run away from their own land, from the place where they were born, where their grandparents lived. Do you understand? Can you imagine minerals on the ground? See, minerals on the ground. Minerals on the ground. That means this land is rich. Why are they doing this? I don't know. It is obvious, but we act as if I don't know for political reasons. But please, Nigerian government, please. Now, I'll take you to where the children are. The children that are being affected. Those people that they killed, their children. I will take you to the IDP camp where they are. If you see them, then let's not even talk about the ones that are in the hospital without hand and legs. Because of insecurity in Nigeria or because of greed. What we all can enjoy in Nigeria. We have a lot of minerals in Nigeria that we all can enjoy. We are not supposed to be poor in this country. Dubai get only oil, sell Dubai day. We are rich anyhow. Look at this land, plain land. Turn this camera. Look at the land, raise it up. Look at this land, plain land, see, plain, beautiful land with raw minerals on the ground. But yet, Nigerians, we are still suffering. We are still poor because of the greed of the people that are supposed to protect us and take care of us. Because of the government. So, basically, somebody was trapped in this car. Somebody was trapped in this car and was burnt. Now, these things, where that guy did? What is this? Which bone? Human being bone. What I'm holding now, according to this guy that was here, have you put your face? I know if you show your face, now just show only your body. So according to this guy, say now waiting. Bones, human being bone. So this is the car. The person was, and as you can see, this is somebody. This is a human being bone. These are bones of somebody. But this is very dark, man, and I'm out here in Jos, Bogos, local government here, Bogos, where the attack happened. So there was an attack on these people. Everybody that you are seeing here, they are not random people. These are like people affected by the attacks that happened on the 24th. It happened on the 24th, 25th, and on the 26th. So a lot of them didn't have the opportunity to do Christmas because of these attacks. And what is funny is that I've done a little bit of investigation. I walked around. Some of them are staying here, and then some of them are staying in this town. Let me see the zinc houses. This place, and then behind. Now come back. So what's going on is, first of all, this is a very big community. How many community was affected? About 28 communities, am I right? About 28 communities were affected, where a lot of houses were burnt. These are like normal people that they go about their day, they make the Irish potatoes that you eat, they send it from here and send it on. You can imagine 28 community. 28 community tó wá jẹ́ ní ìlú tí òun ṣe wípé wọ́n fún wọn lówó kán lọ get rid àwọn tó wà ní gbogbo community yẹn. Ó yẹ kí ó yẹ kán rí wípé wọ́n ti surround àwọn tó ìlú yẹn, agbègbè yẹn. Rí mú kó má less than bóyá wọ́n ti rí èèyàn 10 láti mú. But torí pé àjọmọ wọn ni, àlọ́ ló fẹ́ reduce àwọn èèyàn. Wọ́n dẹ̀ ní Áfríkà làwọn ti fẹ́ ṣe é. Ẹ wo nǹkan tí ó wà nínú ilẹ̀ wọn, ilẹ̀ tó lọ́ràá.
tẹ́ bá wádìí gbogbo kinní yìí lọ, àwọn ìjọba wa pẹ̀lú àwọn òyìnbó ni torí wọ́n ní nǹkan tó fẹ́ tà fún wọn ńbẹ̀. Báwo ló ṣe rí lọ́dọ̀ titi yín? Ẹ bá wa fi sílẹ̀ ní comment section. Ẹ jẹ́ á tẹ̀síwájú. All the way to Abuja, you understand, for you people to eat and you enjoy your life. Do you understand? Now, with these people affected, a lot of things that you see in Nigeria cannot be. All right, so this is another community that was burnt down. Apparently, this one is even bigger than the last one where we were. Oh, sure. Take it around. Follow me. Show the houses. See livestock are being left, abandoned by their owners. Come. See all these places. See people are. See their animals. See generator. Burnt. This place is bigger. Now let me tell you what's funny. From the last place we were to this place, it's like we drove for like 35 minutes on a normal low driving speed. Now come. Apparently this whole thing happened in a day. They attacked different places in a day. Their livestock. Tell people to care for them. Come. Wọ́n fẹ́ lé gbogbo wọn You don't think I hear one side? kúrò nínú ìlú yìí. See, these guys, they are packing their stuff. See. Community, take the camera here. Bring your hand. Good. Wait, come. Give me that camera now. Give me the camera. See? Abandoned. Everything. Abandoned. One day attack. They started this attack on the 24th, 25th, and 26th. First day, they attacked multiple places. Like I said, the former distance to this place is over 35 minutes, and they attacked them one day. Meaning, the people that were involved in this attack were up to like maybe 500. They attacked the whole community. No, brother mi, sister mi, ìyá mi àti bàbá mi. Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí wa o. A ní nípìn nínú aburú. Bọ̀ká kan lè mọ̀ wípé kò sí nǹkan kan. Gbogbo nǹkan tó ń sọ yẹn, tó ń jáde tó ń sọ, àwọn ń ṣe eléyìí, àwọn ń ṣe tọ̀hún. 10% òun ló ń ṣe. 70% ló ń ṣe fún ìjọba Amẹ́ríkà tó ń jọ dìmọ̀ papọ̀. Èyí tó kù ó tún lọ sí àpótí àwọn. Ẹ bá mi pín bẹ́ẹ̀ yín náà ṣe lè pín. Ẹ jẹ́ ká tẹ̀síwájú torí mi fẹ́ gbà wá lákòókò. After political independence, we are still where we are. We have not solved one single problem. One. Even as the one listed in O.A. Lawal that we all read for a while. Go back to that book, it's still in existence, and see if we have solved one problem since 1960. We should be embarrassed. Mo sọ nínú fídíò kan tí mo ṣe before eléyìí. 1960 mi ò rí fídíò yẹn láti download ní mo máa gbé wá tó bá yá. Wọ́n wá gbogbo ọgbọ́n tí máa fi download ẹ̀. Ọ̀nà tó wà ní Èkó ní 1960 ó dájú 2024 yìí lọ. Ọ̀nà tán ṣe nígbà yẹn tóyìnbó ṣe. Ọ̀nà tí òyìnbó tán wá ṣe. Rélùwéè tán ṣe ńgbà yẹn, àwọn ẹ̀ṣẹ̀ ṣe kan tì yẹn. Àwa dẹ̀ kọ́ la ṣe. Àwọn ọmọ wa kọ́ ló ṣe. Wọ́n gbé fún àwọn China ni, àwọn China ló wá ṣe. And I'm pretty sure wípé owó tán bá ń pa nínú ẹ̀, ọwọ́ wọn ló máa lọ. Ó lè jẹ́ 20 years, ó lè jẹ́ 50 years wọ́n fi sign contract yẹn. Wọ́n ti ń palẹ̀ mọ́ ńsìn fún ìbò míì láti campaign míì. Ẹ ṣáà rí ibi tán ti ń gbé Fúnkẹ́ Akíndélé, Jennifer, fún fíìmù tó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde.
tí Tinubu tó ń congratulate ẹ̀, tí gbogbo wọn fẹ́ lò ó, wọ́n fẹ́ lo àwọn tó ń ṣe Yorùbá film yẹn fún another àwọn people yẹn ti ń plan sílẹ̀ gan because nǹkan tó yẹ kó rán wọn ò rán nígbà tó ń pa gbogbo àwọn eléyìí Tinubu lọ ṣe ọdún nínú ilé vice ẹ̀ gan náà òun náà lọ ṣe ọdún bóyá lẹ́yìn ọjọ́ kejì ọjọ́ kẹta lọ́yìn ṣe lọ ibẹ̀ yẹn bóyá wọ́n máa kí wọn nìyẹn o wọn ò ní kí wa ní kí ìbànújẹ́ o a ní bá wọn nípìn nínú ẹ̀ o wọn ò sọ wípé wọ́n ti lọ jẹ gbogbo surroundings yẹn wọ́n ti lọ jẹ bẹ̀rùn wọn a gbọ́ news pọ́n lọ́ ti rí èèyàn mẹ́wàá mú nínú wọn ọmọ Yorùbá Ọlọ́run á gbà wá o Ọlọ́run á là wá o nínú ilé ìtakùrà wa sí yìí o Ọlọ́run á là wá o now. Nigerian ruling class is more than wearing big agbada, riding air-conditioned cars and building mansions in Asokoro and other places. We should be embarrassed that as a nation, we have not made progress decisively in any sector. And part of the problem is what is happening with us. We're going to be talking about our school children. You have governors with convoys of 20 cars, 30 cars. They're spending money to hire thugs, but they can't even build schools for their children. They can't feed the children once a day. What are we talking about as a people? Let's take ourselves more seriously, take our country more seriously, and do the right thing at the right time to save the future. Thank you very much, Mr. Speaker, for this opportunity. Ṣé rí bàbá ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ tó bá jẹ́ wípé nínú àwọn tó wà ní House of Assembly tó ń jẹ́ 100 ká wá rí 60 tó ń sọ irú nǹkan tí bàbá yẹn sọ bọ̀ irú èèyàn yìí bíi méjì mẹ́ta náà máa jẹ́ tó máa sọ wípé tẹ bá máa pa mí ẹ pa mí tẹ bá fẹ́ yọ mí lóyè ẹ yọ mí lóyè wọ́n kéré gan ni àwọn eléyìí ò lè target wípé dandan náà ẹ jẹ́ n tòótọ́ ọ̀rọ̀ bọ́ wọn pọ̀ kékeré ni wọ́n ẹ wo nǹkan tí bọ̀bọ́ tó lọ síbi tán ti lọ jẹ gbogbo ilé ayé wọn yẹn tán ti lọ jẹrun mo ti lo fídíò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ tún jẹ́ ká gbọ́ nǹkan tí lady tó sọ ká tó wá tẹ̀síwájú kí tó wá rí àgbàlagbà tó ń fi àgbàlagbà ara tó ń sunkún lórí ọ̀rọ̀ yìí tó dẹ̀ jẹ́ pé àwọn gangan náà wà nídìí ẹ̀ bọ́n ń rí wípé ìjọba tẹ ló tú ọbẹ̀ yìí á bá wọn sọ̀rọ̀ hàn gbọ́ àti ń bá wọn tó ń sìn hàn gbọ́ ìyẹn gangan ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí máa sọ fún yín pé pirambush ní gbogbo eléyìí a fi ń warm up ni bọ̀ a máa tó débẹ̀ ẹ jẹ́ kí n gbé tọmọbìnrin jáde wá fún yín kẹ́ ẹ wò ó pẹ̀lú bọ̀bọ̀ tó lọ bẹ̀ yín tó lọ sọ̀rọ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe àwọn ajínigbé nìkan no ìjọba mọ̀ sí èyí tó ń ṣe ní Ondo State ńkọ́ mo gbé fídíò yẹn wá rí i gold ló ń wà ńbẹ̀ wọ́n ti ta ìlú yẹn agbègbè yẹn fún àwọn China àwọn ló ń wá gold ńbẹ̀ irú eléyìí náà tó bá yẹ kí wọ́n ti rí nǹkan bẹ̀ náà wọ́n máa make sure wípé gbogbo ìlú yẹn ó di ahoro so that á lè máa jọba gbogbo ayé ló máa jẹ́ ńbẹ̀ wọ́n yìí máa wú náà máa now ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tèmi pọ̀ jù. Plateau State. Do you know what is underneath those beautiful fertile lands? It is also solid minerals. Guza. For somebody who know, you know. People are killed daily while miners are mining those lands. How can you raise down an entire village? Bring it down to ashes, evacuate everybody there, and go behind their backs to go and be mining? Ọpẹ́lọpẹ́ Ìgbòho lára wa o àwa ọmọ Yorùbá táwọn ẹ̀kọ́ wọn máa pè Ìgbòho lólè bàbá oní bàbá olóyè ọjọ́ tó fi wà ní Kútọnu káwọn kan máa pè ní Sunday Kútọnu ọpẹ́lọpẹ́ Ìgbòho ní ara Ìbàràpá méjèèjì ọpẹ́lọpẹ́ Ìgbòho ní gbogbo èmi làwọn Ọ̀yọ́ state ṣé yọ Ọ̀yọ́ state náà ní gbogbo ẹ̀ náà wà ọpẹ́lọpẹ́ Ìgbòho ni o nǹkan tá à ń sọ ikọ́ la bá máa tún máa sọ o nǹkan tá à ń sọ ikọ́ ni o tó dẹ̀ jẹ́ pé still yet ó yìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ń sọ̀rọ̀ yìí a máa gbé fídíò yẹn náà wá
ọdún yìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, wọ́n ti padà ń sìn, wọ́n ti padà, àwọn ìjọba ò rí nǹkan kan ṣe sí yẹn. Wọ́n bá máa wá lọ sí national TV nsìn, á ní security, gẹ́gẹ́ bí Tinubu náà ṣe Bubu ṣe ń sọ wípé security wà, nǹkan kan wà, kò sí nǹkan tó ń ṣe ọmọ Nàìjíríà, irọ́ ló ń pa. Now, in their gold. How wicked can you be? Do you know that it's also affecting not only our economy, but also the food supply for the common man who cannot afford to eat? I am a farmer. Yes, I'm an agri-entrepreneur. I deal with grains. And the rate at which food is going to be scarce in 2024, you are not ready for it. Things that we buy for as low as 20,000 when they are in surplus, we bought this year for 80,000 naira when it was in surplus. Because ní ibi ìlú tó ti ṣe aburú tó ń ṣe yẹn, 80% nínú ìlú yẹn, èmi ni potato, àwọn nǹkan tẹ́ máa bá lọ́dọ̀ àwọn mọ́là, àwọn bíi cucumber, gbogbo irú àwọn nǹkan tó jẹ́ wípé kò lè wù nísàlẹ̀ ńbí, òun làwọn ń ṣe jù ní ibẹ̀ yẹn, gbogbo wọn náà ti ń jẹnu. Gbogbo àwọn èèyàn tiwa níbi tó jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn èlùbọ́ gidi ló ti ń wá, ní àwọn tìpà Ìbàràpá méjèèjì yẹn náà, the same thing náà ni. Kó tó di pé màá tún wá lọ sí èyí tí mò ń sọ, ẹ jẹ́ ká kọ́kọ́ sáré lọ gbọ́ tí ètò ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ táwọn ń pe Nàìjíríà fún. Nàìjíríà gangan ló ń ṣe yín, Nàìjíríà ò lè dá yín lóhùn. Náà. Baálẹ̀ ìlú àtọkùnrin àtobìnrin. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o, ìlú àwò la ṣì wáyé o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú tó lọ o. Nàìjíríà ẹ jọ̀ọ́ o. Lórí ogun Fúlàní àti àwọn Àgbẹ̀kọ̀yà ni o. Kò sí ọmọ àwòrò kan ṣo báyìí tó wà nínú Àgbẹ̀kọ̀yà. Kò sí ọmọ àwòrò tó dojúkọ Fúlàní rí, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú, ẹ jọ̀ọ́ tó lọ lọ́run bá o. Gbogbo àwọn bá ń lọ, ẹ jọ̀ọ́ ṣọlọ, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú tó lọ lọ́run bá o. Ẹ jọ̀ọ́ o. Ẹ ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ o. Àti baálẹ̀ ìlú àtọkùnrin àtobìnrin náà ti kó, wọ́n ti gbé. Ṣé gbọ́, wọn náà ti gbé baálẹ̀ ìlú, wọn náà ti gbé baálẹ̀ ìlú. Mo ń gbé kankan bọ̀ ń sìn yìí, ẹ máa wòran. Baálẹ̀ wa lọ o, ọ̀nàrẹ́bù, gbogbo ọ̀nà ti kó, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú, ẹ jọ̀ọ́ tó lọ lọ́run bá o. Gbogbo ìlú ti lọ, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. Wọ́n ti gbé baálẹ̀ lọ. Ẹ wá wo àwọn ọba, ẹ wá wo àwọn ọba yín, ẹ̀yin wọn Nàìjíríà. Bẹ́ẹ̀dẹ̀ náà ló ń ṣe o, bẹ́ẹ̀dẹ̀ ló ń ṣe. Àwọn ọba ẹni lè dìbò, àwọn ọba wọ́n fẹ́ gbà yín, àwọn òye o. Àwọn ọba ilé ìbò débi èkánná ni wọ́n bo láti ẹ̀sìn dé èkánná wọn ṣe. Àwọn ọba tí wọ́n fẹ́ gbà yín eléyìí. Àwọn ọba yẹn lè jẹ́ rí. Òun gan jòjì obìnrin lọ. Pẹ̀lú ìkan jòjì obìnrin lọ, wọ́n yìnbọn tó tóbi rẹ̀ ló máa wọ àtẹ tó bì. Mi ò mọ̀ bóyá orin ìwà tí yóò rí bóyá òní jẹ́ pé ìlú ẹ máa wojú ẹ̀ lọ́nà. Ẹ máa wojú ọba lọ. Ẹ máa wo ijó ọba lọ. Ní ìmọ̀ bóyá máa aláwọ̀ orin yẹn tàbọ̀ ní aláwọ̀ ẹ̀. Ṣẹ́rí jó ọba, ṣẹ́rí jó ọba, ṣẹ́rí jó ọba, ṣẹ́rí jó ọba, ṣẹ́rí jó ọba aládé, ṣẹ́rí jó ọba aládé, ṣẹ́rí jó ọba aládé, ṣẹ́rí jó ọba aládé, ṣẹ́rí jó ijó ọba aládé, ijó ọba, ṣẹ́rí jó ọba aládé. Àwọn ọba tọ́mọ Yorùbá tó ń pè nìyẹn o. Ṣẹ́ríjó, 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 ṣẹ́ríjó ọba aládé, àwọn nìyẹn o, àwọn ọba aládé nìyẹn o. A ní ẹ máa sáré kìkà báyìí tó jẹ́ pé by time tó bá dé, ẹ ní rántí mọ́ adé gan pàápàá, àìmọye irú yín tó ti ń ṣẹlẹ̀ sí.
ìgbà tó yẹ kẹjọ pé papọ̀ kẹ máa lọgun fáwọn olóṣèlú wípé báyìí ẹ má pa àwọn ọmọ ọbọn àti pàtẹ ti mọ̀nà èwo la tún padà sẹ́yìn. Ọba ìjọba lẹ jẹ́, ìjọba náà lẹ ń ṣiṣẹ́ fún, a lè expect wípé kẹ́ ṣiṣẹ́ fáwọn aráàlú torí ẹ kì í ṣe ọba ọmọ Yorùbá. Olúwo ti sọ wípé ìjọba ló fún yín ní certificate. Now àyàbá nìyẹn torí pé ẹ kì í ṣọba wa, ọba tó ń ṣiṣẹ́ fún ìjọba ni, ìjọba náà làwọn náà jẹ́, kò jù bẹ́ẹ̀ lọ. Now ẹ jẹ́ ká wá lọ sí eléyìí. Under this present administration towards this push these things forward. With areas I would have gone into, the aspect of the political will to be able to. Maybe those are the areas I would have gone into. The aspect. You just took the words out of my mouth. If I had not stopped talking, maybe those are the areas I would have gone into. The aspect of the political will to be able to get these things, push these things forward. We seem to be lacking in it. And that's why gradually I'm beginning to see a great deal of semblance in the way we are addressing security under this present administration and the last administration. The political will in this administration towards this thing is so weak. If you ask me, Rufai, I was expecting to see a commander-in-chief who will be touching down in Plateau, coming out of a military helicopter. I'm not talking of the presidential helicopter, a military helicopter. Ṣẹ́gbọ́ nǹkan tó sọ, nǹkan tí òun expect, nǹkan tí ayé expect nìyẹn. Military helicopter, bọ́n ṣe ń dà tán bọ́lẹ̀ nínú ẹ̀. Jẹrun títí bóyá tiẹ̀ mú èèyàn 50 balẹ̀. In camouflage and steel helmet, assuring villagers. Yeah. Assuring villagers that we shall get this rubbish done with. We shall stop this henceforth. Okay? Go about, touch the ladies, the women, touch the children, visit hospitals, and so on. And after that, turn to your service chiefs and give them 1 or 2 weeks to produce the perpetrators. Tell your national security advisor, your DSS, and the service chiefs to produce the perpetrators in the next 2 weeks or lose their jobs. Okay. This is the sort of decisiveness I expect to see from a commander-in-chief, from somebody who calls himself the father of this nation. What is happening? Just what is happening? Is it so difficult to get us out of this mess? We cannot crush these guys and kick them off our territory? What is happening? Well, Colonel, I understand and appreciate your concern. Nǹkan tó ń gbé sọ́wọ́ gan ọlọ́pàá gan ò ní. Nǹkan tó ń gbé sọ́wọ́ táwọn gbé sọ́wọ́ ọlọ́pàá gangan fúnra rẹ̀ gan. Ọlọ́pàá ò ní. Ọlọ́pàá ò ní. Ẹ wo ibi tílé ayé, ẹ wo ibi tó bàjẹ́ dé. Ẹ̀yin náà ẹ gbọ́, ẹ fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ nínú nǹkan tí màá yìí tó sọ. Mi ò mọ̀ àwọn nǹkan kan tí mo gbọ́ ń bẹ̀, mi ò mọ̀ bí kíní bó ṣe wá rí bá. I don't know. You're very correct, Rufai. You just took the words out of my mouth. If I had not stopped talking, maybe those are the areas I would have gone into. The aspect of the political will to be able to get these things, push these things forward. We seem to be lacking in it. And that's why gradually I'm beginning to see a great deal of semblance in the way we are addressing security under this present administration and the last administration. The political will in this administration towards this thing is so weak. If you ask me, Rufai, I was expecting to see a commander-in-chief who will be... No. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Bóyá, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá ọba wa fẹ́ sọ. Happy New Year. I'm doing this video based on the statement issued by... Irú àwọn ọba alálùbáríkà lélẹ̀. Tírú ọba eléyìí tán bá pé bíi 8, 10 nílùú ẹ̀ Yorùbá, àwọn ìjọba gbọ́. Á mọ̀ wípé àwọn kan mọ̀ wípé àwọn ń ṣe nǹkan, àwọn kan mọ̀
wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ sókè. Àmọ́ tó bá rí irú eléyìí náà, ẹ ṣáà rí bàbá tó sọ̀rọ̀ ní House of Assembly. Wọn pọ̀. Irú ọba eléyìí náà, wọn pọ̀. Ẹ ṣáà rọ́ba tá a kọ́kọ́ gbé wá, ọba tó da ijó bòlẹ̀, tó ń jó bí obìnrin, ọba tó ti gbàgbé pádé gan lòún gbé sórí. Tójó bá pa fírí gan yín, á fìlìngì adé yín sọnù, tó máa mú ijó tá à ń sọ yìí níwájú Wàsíù Àyìndé. Wọn ò mọ̀ bóyá nǹkan kan ń ṣaráàlú. Wọn ò mọ̀ bóyá nǹkan kan ń ṣaráàlú. Ẹ wo aráàlú kí ọba yìí tó sọ̀rọ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ wo lédì. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀. Kò mọ̀ wípé wọ́n fídíò òun. Kò mọ̀ wípé wọ́n fídíò òun. Èmi náà nírú àwọn fídíò tìyẹn lọ́wọ́. Ṣé mọ̀, téèyàn bá ń ṣe nǹkan tí ò mọ̀ wípé bóyá ẹni tó wà pẹ̀lú òun ó ń fídíò òun, or ẹni tó wà lágbègbè òun kò mọ̀ wípé ó ń fídíò òun ló ṣe. Ẹ jẹ́ kí n gbé wá. Omi ni o. Àwọn tó wà ní àwọn bóyá bí àwọn bíi bóyá bí èbúté, yes, something like bí èbúté. Bóyá bread yẹn, ó ń já bread, ó dẹ̀ fi ń kan omi tó ń tọ̀ sí, omi tó ń da nǹkan ẹ̀gbin sí, ó fi ń kan, òun ló ń jẹ. Ó dẹ̀ ń bọ̀ kíní church ló wà lórí ẹ̀ yẹn o, ẹ wo. Ṣé ẹ rí pípẹ́nu ló mu lọ? Ṣé ẹni tó wà níwájú yẹn, òun ló ń fídíò ẹ̀, bọ̀bọ́ tó wà níwájú yẹn ló ń fídíò ẹ̀, kò mọ̀ pé ó ń fídíò òun. Kò mọ̀ wípé ó ń fídíò òun. Bọ̀bọ́ yẹn ló ń fídíò ẹ̀, kò dẹ̀ mọ̀ wípé ó ń fídíò òun. Bóyá nǹkan tó máa jẹ bóyá látàná gan kò jẹun. Bóyá èyí tó wà lọ́wọ́ ẹ̀ yẹn gan ló jẹ. Ìdajì tó wà lọ́wọ́ ẹ̀ ló fẹ́ jẹ lénìí. Ó ga o. Now, ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ ọba. Of the ICPC, Tunde Babawale, who said there is a lot of corruptions in government parastatals, government agencies. I'm confirming this to tell you what Provost said is real. That is why I'm calling the attention of the ICPC, EFCC, Mr. President, to the corruptions that is going on at the National Heart Charter. There is a lot of corruption. All the property of the National Charter had been sold and the money was converted to their personal account. You can see this document that shows the movable and unremovable items of the National Charters. It shows that the National Charter has properties. Look at it. Let me tell you, all this property is no longer there. It has been sold and the money was converted to their personal account. So, secondly, the Auditor General report, who indicted the General Manager of misappropriation of funds, a lot of abnormalities, not following the due process. What is the ICPC doing about this document that indicted the General Manager? Are we going to continue like this? So we are calling the ICPC. They should look into it. This thing was written in year 2020. So to indict the General Manager of National Charter for not be following the due process. Let's see. To confirm all what this Auditor General report, the chairman of the National Charter, Watahu, wrote a petition to the ICPC to tell the ICPC that there is a lot of embezzlement, misappropriation of funds, intimidation is going on at the parastatal. You can call the chairman of the Watahu of the National Charter to confirm this. The meaningful Nigerians, the concerned stakeholders. Ẹ gbọ́, ẹ bá ń fi comment sílẹ̀, ẹ bá wa like ètò yìí, ẹ bá wa pín, ẹ jẹ́ káwọn ọba mi rí. Táwọn eléyìí bá wà, kírú àwọn ṣe Sunday Igboho náà, páwọn náà ṣe dúró kán wà. Ṣáà ní gbara wálẹ̀. Torí pé, nísìnyí òun òkun sọ̀rọ̀ bọ̀, tẹ́ bá máa wo inú ọba yìí, ẹ máa mọ̀ wípé òun ti mọ̀ wípé
ìlú yìí ò lè dáa. Pọ́lì má lè sọ jáde bọ̀ ọ̀nà tó tiẹ̀ ń gbé gbà tóun lè fi front wípé no ẹ wò ó tẹ̀. Bí ṣe Sunday Igboho náà yìí ẹ wò ó àwọn ọba olóríire leléyìí yàtọ̀ sáwọn ọba oníjó yàtọ̀ sírú àwọn ọba oníwò àwọn ọba elépè àwọn ọba tó ń gbé gbogbo àwọn ancestors àwọn bàbá wa tó ń gbé ṣépè yàtọ̀ sí oníwò tó ń ṣèwé Yorùbá míì. No. Took it upon themselves. They wrote a letter to the ICPC. This letter was written on the 1st of June 2022 to tell the ICPC the kind of the corruption that is going on at the National Art Theatre. We are calling the ICPC. They should come and tell the whole Nigeria what is the outcome of these petitions. Is it real or false? But the information I gathered was that the petitions have been trashed out. I don't know the language they trash out. Maybe they have bribed the ICPC not to come out with their investigation. I don't know. But when I had trash out, I don't know what they mean. But if the trash out will not be work, we are calling the ICPC to come out. So lastly, our national artifacts, it was sold. The national artifact was sold. Where is those artifacts we used during the first Act 77? Ṣé ń gbọ́rọ̀ kárírú ọba báyìí tó lè máa sọ fact. The all Nigerians should come out and tell us. Okay. The GM should come and tell us where is the artifact. It has been sold in millions of naira and the money was converted to the post. ICPC, Mr. President, this is not the kind of the new hope we are praying for. We need up to stand upright, to fight for our rights. À ń sọ àwọn kan dúró láti fight fún right ìwádìí ń fight ẹ̀ lọ ni but àpọ̀ tó. Ẹ̀yin náà jẹ́ ká gbọ́ nǹkan ẹ fi kọ́mẹ̀ntì sílẹ̀ pẹ̀lú nǹkan tí kábíyèsí tó sọ. Ẹ wo nǹkan tó ń sọ mọ́ Nàìjíríà ẹ wo nǹkan tó ń sọ wọ́n dà ní gbogbo àgbáyé ni tó bá gbé green pali ọlọ́mọdé òṣèré kó máa hide ẹ̀ ni tó bá wà láwọn airport olóríire wàá máa tọ́jú ẹ̀ ni èyí tí ò bá ṣe tìlú ẹ̀ kódà gan kó jẹ́ ti Kútọ̀nù ló ní gan pàápàá gan ó lè fi kíyàn gan hello how you doing tó bá jẹ́ ti Kútọ̀nù ló gbé sọ́wọ́ bó ti Nàìjíríà ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ti bá wa ṣe ètò wa ẹ bá mi kọ síbẹ̀ ṣe ti ṣe bẹ́ẹ̀ kí mi gbé mo kú ètò bẹ́ẹ̀ náà ni mo kì í pé àkóbójú ọjọ́ ṣe rí kálàáfíà lè wà ṣe dáadáa ni ẹ ti jẹ́ ká sáré lọ mú cup of tea náà kó tó di pé a continue God bless you. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọ̀ ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́ lórí ìkànnì Zabi Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá sẹ́ẹ̀rí bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ́ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé No. 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn
Ogun State. Tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Sabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pè +234-708-434-5696. Bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pè Dr. Zabby gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Sabi Life Saver Foundation. Àánú ló jẹ wá lógún. A kí òwò wa wípé a káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. A kí wa wípé a kò wo jọjọ ṣeré. Gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Náà ẹ jẹ́ ká tẹ̀síwájú. God bless you. And carried to another location. This is a cartel. So we went to his house that he building in Lokintown. We checked there and they surrounding his neighbor told us that they hauled it since Saturday and carried to another location. This is a crime under the law of Liberia Commerce. This guy need to be deported back to Nigeria. Revoke his lesson. If this man can be brave to cover this and put it on the market, allow him to stay in this country, it means that he will do more than this. This is something that every one of us consume. And it goes to every one of us whom president, vice president, speaker, protein, representative. This thing is dangerous. It's not for consumption. This Nigerian man has to tell us, he's a Nigerian businessman, he has to tell us where he kept the other one. Because if this was not condemned, why would you go out and put your labor on it? You see the mark here? I'm not asking you for explanation. You see the mark here? They have been condemned. So, this is where he kept. So, that's so we're going to go. Wow. Take a look at this massive. Sherry massive company tó ní nínú ilé. Tó dẹ̀ jẹ́ pé nǹkan aburú náà ń rọ sínú ẹ̀, nǹkan fake. Ìyẹn lòun sọ wípé ọba máa mú, ìjòyè máa mú, president máa mú, governor máa mú, àwọn senate wọ́n máa mú nǹkan yìí, but mi ò mọ ìlú bí tó jẹ́. Either kó jẹ́ South Africa or kó jẹ́ Côte d'Ivoire, ibì kan ṣáà ló máa jẹ́ ṣá. But kò ń ṣe ní ẹ ṣáà gbé díẹ̀ nù ẹ kò ń ṣe Nàìjíríà. Wọ́n làwọn máa deport ẹ padà lọ sí Nàìjíríà. Nǹkan tó ń fẹ́ kí gbogbo wa ká máa ṣe nìyẹn. Ilé ò gbà wá, ọ̀nà ò gbà wá. Ilé ò gbà wá, ọ̀nà ò gbà wá. Nǹkan tó ń fẹ́ ká máa ṣe nìyẹn. Ó ga o. Now, Sherry. Operation. This guy is running. Ẹ wo company tó ẹ wo companies, ẹ wo nǹkan tó ń ṣe. Bùbọ̀ ní Nàìjíríà, wọ́n máa fẹsẹ̀ rìn ní, wọ́n bá pa anybody. Àwọn tí èyí táwọn ń mu wọ́n import ẹ̀ wá ni. Àwọn ọmọ ibi tí àwọn governors, àwọn tó ń kówó jẹ, àwọn ọmọ ibi táwọn ti máa ń ra títí wọn. Wọ́n bá aráàlú ò bá kú méjì. Ìgbà jẹ́ pé contract tán lọ sign ní London nìyẹn ìgbà tí Tinubu fẹ́ wọbẹ̀. Àti rí nǹkan kan o, but mo ń repeat ẹ̀, mo ní reason tí mo fi ń repeat ẹ̀. Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí èmi àti ẹbí wa. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí obìnrin máa fi máa gbóhùn ọ̀rọ̀. Torí Ọlọ́run máa ru ọlá wípé àwa ti sọ wípé ó sú wa, àwa ti sọ wípé àdúró. Ọlọ́run á wọ ọlá yẹn, á yọ èmi àti yín àti ìdílé wa nínú wàhálà tó ń bọ̀ yìí. Wow. Now, there. That was a Governor Sanwo-Olu, the executive governor of Lagos State. You across some Okada riders that go through the wrong way. What the Okada rider did is say, good. No, it's not good. They are passing the wrong way. And as a governor, what he did is right. But see a serving military officer that introduced himself to you, a lance corporal, a young soldier that was sent on an errand.
And he was unfortunately, he climbed that Okada. And he was begging you, Mr. Governor. He was begging you that I'm sorry, sir. I'm a soldier. I'm sorry. What do you expect that young guy to say? But because you're an arrogant governor, this ain't one way you passed 2 days earlier. You have been passing wrong way. You have been passing one way in Lagos State. So are you above the law now? The last corporal guy that you arrest there, he has been shot in Bronu. He has a sling in his arm, an iron. He has an iron here. These are the people that fight the terrorists, the bandit that you and your co-workers, you are sponsoring them. And he's just begging you. And you are insulting his father. Go and call your father. This is why I'm going to lock you up. Stupid boy. A governor? I don't blame you. Sanwo-Olu, I don't blame you at all. Because from the beginning, you are out. We know what your brother did during the election in Lagos Island. When he was tormenting the people that follow PDP. We have the video all over. Most of us are serving in the UN. Some are in Sambisa Forest. Some are in Bronu. Christmas Day, people were killed in Bokos. None of you say anything. But a soldier that did a mistake by climbing Okada that go through the wrong way. And he was begging you. Let me cast your mind back, Mr. Governor. Fashola was a governor before you. He arrested a colonel, a redneck in Nigerian army, for passing the bus lane. He did it with a humility as a man who is well educated, not a tot like you. Everybody deserves second chance. You should have told that guy, oh, you are an officer, you should know better. Okay, don't do it again. That is the reason why I'm asking you. That's the reason I'm arresting you. See, you're talking like a mubo. Ori e ti daru, ori e. Ori e o ti daru. You want to call him a governor? Àwọn táàtù tó ń lò nígboro Èkó tán da Èkó rú, they destroy Lagos. Ó arrest wọn. Ó arrest wọn rárá. Sójà ló ń arrest and you ló ń káká sókè. Kí ló dé? You should be ashamed of yourself, Sanwo-Olu. But let me remind you, your 4 years will soon be finished now. Do whatever you like. Torment people of Lagos State. Where's my own governor today? Where's Akeredolu today? You should be ashamed of yourself, Sanwo-Olu. You should be ashamed of yourself. Nigerian soldiers are all over the world. We are in UN. We are everywhere. We're serving the nation to make the country proud. People die in Sambisa Forest. People die in Bronu. People die in Plateau. Everywhere, soldiers are being killed. And the same soldier, I don't blame you at all. If a dirty, bloody civilian like you, because you are chief executive of a state, you are above the law yourself. How many times have you gone through the wrong way? How many times have you gone through the wrong way in Lagos? So you are above the law, right? A young soldier. Check him. He has been shot here. He has an iron. Look at the boy you love. He has an iron in his hand. He has been under my command before. He's just a young soldier. And you make the life that the whole world is about to crack. Nobody's afraid of you. If you lock me, we'll release him, right? Stupid governor like you. Ori e ti daru, Sanwo-Olu. Ori e o ti daru. Ojú ma turari lọ́jọ́ kan, òwe àkàlà. Níbo ni Babangida wà lẹ́ni? Níbo ni gbogbo wọn wà lẹ́ni? Àsìkò ẹ̀ ń bọ̀. Ṣé wọ́n sọ pé ó ti yí lórí tẹ́lẹ̀? Àǹbọ̀dé ti sọ tẹ́lẹ̀. Ó lọ́pọlọ ẹ̀ ti dàrú tẹ́lẹ̀. Ó náà ti gbé ẹ lọ Bariga General Hospital. Ó dẹ̀ ti wá ṣó ẹ̀. Pọ́pọlọ ẹ̀ ò pé, pórí ẹ̀ ò pé rárá. Now, nǹkan tí ọ̀gbẹ́ni yìí tó ń sọ, tí Mr. wa yìí tó ń sọ,
Mo fara mọ́ díẹ̀, mi ò fara mọ́ púpọ̀. Báwo lẹ̀yin ṣe gbọ́ sí? Báwo lèrò tiyín nínú nǹkan tí wọ́n sọ yìí? Ẹ bá mi máa fi comment tiyín, ẹ bá mi máa fi sílẹ̀. Èmi náà máa sọ tèmi. Ẹ jẹ́ ká máa fi comment sílẹ̀. Stupidity, I don't have time for you. Stupid fool. Now, tí ilẹ̀ Yorùbá bá máa dáa, tí Nàìjíríà tó bá máa dáa, ibì kan ló máa ti bẹ̀rẹ̀. Wípé ọlọ́pàá or army ó wá gba ibì kan kán ignore ẹ̀. Nǹkan tó bá ignore army, wọ́n máa ignore aláta náà nìyẹn. But wọ́n lè kó aláta kán má ignore army. Army tó bá lọ síṣẹ́ ogun, ó fara pa, ara iṣẹ́ tó gbà ni, ara nǹkan tó sign fún nìyẹn. Nǹkan tílùú òyìnbó ò ní nìyẹn. Èmi ò mójú tẹ́yin fi wò ó. A lè jọ sùn ká kọjú síbì kan náà. Àwọn ẹlòmíì lè máa gbé kudos fún Mr. wa yìí. But lọ́dọ̀ ti tèmi, a mọ̀ wípé gbogbo nǹkan tán ń ṣe, mo ti sọ nínú fídíò kan tí mo ṣe before eléyìí. Ní ìlú tán ní làákàyè, ẹ wo express àti àwọn ilé tán bàjẹ́ ní Ṣàgámù. Ìwọ tó bá jẹ́ ọmọ Ògùn State, tó bá use mọ́ Ìṣàgámù Ìjẹ̀bú Òde, kẹ́ wo àwọn tó jẹ́ wípé wọ́n fi títì tán rà láti RSS, tá bá ń bọ̀ láti Ìpẹ̀rù, tá bá kọjá sọ́nà Ṣàgámù, ní RSS roundabout yẹn tó fi dé Sábó, tó fi lọ sọ́nà ọ̀nà Rẹ́mọ divisional, ẹ mọye eré tán jẹ ńbẹ̀, tán wó. Okay, ẹ wá wo bọ́n ṣe express síbẹ̀ yẹn, kó má wá sí overhead bridge ẹyọ kan ṣoṣo ńbẹ̀. Ìyá tó ti wà ní 60, tí ọmọ ẹ̀ kọ́lé sí iwájú ẹ̀, tó sì máa ń kọjá lọ wo ọmọ, kò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Kò sí bridge ẹyọ kan wípé okay, ẹ tiẹ̀ wá rìn láti ibí bàyìí sí ibi tó jẹ́ bí 30 minutes kẹ́ tó bí ọ̀nà yẹn. Ìwọ tó jọ́mọ Ṣàgámù ò jọ́mọ Ṣàgámù tó mọ ibi tí mò ń sọ yìí, kò sí bridge kankan níbẹ̀ ibi tán lè fi cross over. Ṣọ́nà nìyẹn? Ìgbà tán ṣe ọ̀nà yẹn, mọye èèyàn tó ti kú ńbẹ̀. Mò ń béèrè ni o, ẹ mọye èèyàn tó ti kú ńbẹ̀. Tán ti ṣe ọ̀nà Ṣàgámù yẹn ńsìn, bóyá á ti máa lọ bí 6, 7 years ńsìn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa ẹ̀, ẹ bá mi type ẹ̀. Bóyá bí 8, something like that. Tán ṣe ọ̀nà yẹn. Single ibi tí wọ́n fi cross over kò sí ńbẹ̀. Ó yá, ẹ wá sọ fún mi. Kán wá lọ́ mú èèyàn kan tó ń fo títì ńbẹ̀. Wọ́n ti fi àwọn tó ń gbé ní opposite, wọ́n ti fi wọ́n sí house arrest. Tàbí ìwọ tó bá fẹ́ lọ sí iwájú ilé ẹ̀ ńsìn tó jẹ́ pé títì ló là yín kọjá, òun láti kọ́kọ́ gbé mọ́tò kó travel abroad kó tó di pé o máa lọ síbi tó fẹ́ lọ níwájú ilé ẹ̀. Common sense. Ìkà làwọn people, wọ́n mọ nǹkan tán ń ṣe. Ìgbà tó jẹ́ pé tán bá gbé nǹkan 100 fáwọn tán wá sign paper fún wọn, tán bá sọ fún ìjọba pé àwọn ti fún wọn ní 100, 200 ná máa fún wọn, 20 ná máa ná, wọ́n máa jọ ṣé mọ̀kùmọ̀kù ni. Òun ló máa fà á tó jẹ́ pé Nàìjíríà lẹ máa rí iṣẹ́ parí, wọ́n máa lẹ̀ mọ́ títì wípé ọ̀nà yìí o, a ti ṣé tán o, wọ́n dẹ̀ máa lẹ̀ mọ́ bẹ́ẹ̀, wọn ò dẹ̀ ṣé, torí nǹkan tán fẹ́ rí lọ́fíìsì nìyẹn, nǹkan tán fún wọn nìyẹn. Torí ẹ̀ nǹkan tí màá yìí ń sọ, ó ní point. But wípé bóyá kán kàn fi ojú fo wípé torí pé ó jẹ́ officer yẹn, no, èmi ò support ẹ̀. Ara officer náà ló yẹ ká ti kọ́ lẹ́sìn. Because tó bá jẹ́ pé civilian náà làwọn náà mú, wọ́n mọ bọ́n ṣe ń fi belt fọ́ wọn lórí. A mọ̀ wípé way tóun fi sọ̀rọ̀, approach tó fi approach aráàlú is not done. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹmu ń jẹ́ ẹmu, èwo ní pé bàbá ẹ̀ kíní kan kó máa rán sílé, odindi governor. Tán bá ṣe ẹ̀tọ́ sí gbogbo ibi tán sọ yẹn, ṣó máa rí bẹ́ẹ̀? Mi ò mójú tẹ́ fi wò ó, but mi ò fẹ́ jẹ́ kí kiní mi ò fẹ́ jẹ́ kó gùn jù. Ojú tèmi fi wò ó nìyẹn.
bọ̀ ní òde sọ gbogbo ẹ̀ tán afẹ́kẹ́ yìí náà kẹ́ fi mẹ́sẹ̀gì sílẹ̀ ẹ fi kọ́mẹ̀ntì ẹ̀yin náà ẹ fi sílẹ̀ ńbẹ̀ á kí gbogbo ẹ̀yin tí ẹ ń bá sọ́pọ́ọ̀tì charity wa ní agbára lọ́wọ́ Ọlọ́run àní tọrọ jẹ àní tọrọ mu ẹ ó wà ní kọ̀ǹsẹ̀lẹ̀ àpò ní agbára lọ́wọ́ Ọlọ́run mú kí wa ní kí ọlá yìí pé a máa ṣe fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run èmi ọmọ yín àbúrò yín Dr. Zabby talk show Ààyè Ọpẹ́yọ mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa appreciate mi tẹ máa ń fi comment tó dá sílẹ̀ kudos Dr. Zabby we appreciate you ẹlòmíì gan tún text mi èmi náà appreciate mi mọ́ bí mo ṣe lè dúpẹ́ bọ̀ inú mi ọkàn mi ẹlẹ́dàá mi gbogbo ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ yín èmi náà appreciate yín mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run wàhálà wà ní já sásán àní ṣe gbogbo kínní àní ṣe lásán wọn a máa rí èrè tó pọ̀ ńbẹ̀ mo dẹ̀ mọ̀ pé mi àti a máa jọ ní àkọọ́lẹ̀ tó dà lórí ìrìn àjò lágbára lọ́wọ́ Ọlọ́run torí pé àdálẹ̀ bó ṣe lè hùn kó mọ àdẹ̀yìn ṣìnà lágbára lọ́wọ́ Ọlọ́run àìkú ọdún náà ọdún ayọ̀ la máa ṣe gbogbo ìta kó wọnú ẹ̀ kò ní sọnù mọ́ wa lọ́wọ́ gbogbo ìwà tá a máa lò ní ayé nílò nínú ìnira wọn ò ní péjọ dáwó lé wa lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run àdẹ̀ní báláyé ṣayé mo kí wa wípé a kò fi ọmọ ènìyàn ṣe Nàìjíríà kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín kò ní ṣẹlẹ̀ sí àwọn ẹni tó fẹ́ wa àtẹni tí ò tiẹ̀ fẹ́ wa Nàìjíríà ní ṣẹlẹ̀ sí wọn ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ní lọ́kàn láti dára mọ́ charity wa ẹ jẹ́ ká celebrate ara wa nígbà tí gbogbo wa tá a lóra wa tá a wà láyé ẹ jẹ́ agbéra wa lárugẹ ẹ jẹ́ ká fawọ́ àwọn kan sókè àwọn kan ń wo àwọn kan ní òkè ní àwọn kan náà ń wò wá ní agbára lọ́wọ́ Ọlọ́run ará ọmọdọ́mọ wà ní gbígbà bára ẹ ṣé gan ni fún gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣe ètò wa yìí àtẹ̀yin tẹ́ láìkẹ́ àtẹ̀yin tẹ́ fi comment sílẹ̀ àti gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣe darapọ̀ mọ́ wa náà God bless you one love. ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí àdágbé àti àdásọ̀ ń pa ṣé tribute wọn yóò wá pọ̀ jù fẹ́ni tá ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ẹni tó ń bẹ láyé ẹ jọ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé ẹ support mi nígbà tí mo lè rí encourage mi nígbà tí mo ń bẹ láyé tó bá jẹ́ pé bá a ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn aláyé ìbá ti dára ayé ìbá ti dùdù láti gbé. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́ lórí ìkànnì Zabby Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabby Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabby Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ́ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé number 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabby Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà
wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́pẹ́ +234-708-434-5696. Bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabby gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabby Lifesaver Foundation. Àánú ló jẹ wá lógún. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bí ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension Sùúrùlérè, Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178.